Ẹ kú dédé àsìkò yìí, mo kí gbogbo ojú tó ń wò mí. Mo kí yín pé ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Bayo Black, mo tún ti dé ní òwúrọ̀ ènìyàn, ẹ jẹ́ bá mi ṣe ẹ ṣó yìí torí ó ní agbára báyìí. Ọmọ Yorùbá, ẹ jí ẹ má sùn, ẹ jí ẹ má sùn. Àsìkò rèé tí ọmọ Yorùbá ti ń sọ̀rọ̀ pẹ̀lú ohùn kan ṣoṣo. Àsìkò yìí ni kí ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nísìnyí tí wọ́n ń ṣe kí ni ó ti wá ń sọ̀rọ̀ pẹ̀lú ohùn kan ṣoṣo tí bá mi Chief Dr. Sunday Igboho ti ń pariwo tipẹ́tipẹ́ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká protect nǹkan tá a ní ní ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká dáàbò bo ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ṣó ti tọ́rọ̀ tí wá farahàn báyìí? Ṣó ti tọ́rọ̀ ti farahàn báyìí? Ṣó ti tọ́rọ̀ ti farahàn? Ẹ wo báwọn èèyàn ṣe ń jáde nísìnyìí tí wọ́n wá ń fún Dr. Yinka Ayefele ní correction. Ẹ jẹ́ bá mi ṣí ẹ ṣó yìí bẹ́ẹ̀ ṣé wò mí, ojú tẹ fi wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Bayo Black lórúkọ tèmi. Ẹ wo, ó ní agbára. Mo máa play àwọn ọ́díò kan fún yín lénìí nípa nǹkan tí àwọn èèyàn sọ, láwọn èèyàn jàǹkànjàǹkàn. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gbajúgbajà gbóhùnsáfẹ́fẹ́ kan ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn, ó ti fún Dr. Yinka Ayefele lésì o. Ẹ máa gbọ́ nǹkan tó sọ. Tẹ́ bá wá gbọ́ gbogbo kinní yẹn tán, èmi náà wá sọ̀rọ̀. Òun ní pé àwa ọmọ Yorùbá, ṣé báyìí la ṣe fẹ́ máa bá a lọ? Ṣé báyìí fẹ́ máa bá a lọ rèé? Ṣá fi ọ̀ranyàn ká kọ̀ǹdẹ̀mù nǹkan tá a ní torí pa fẹ́ promote religion kan àbí torí pa fẹ́ ní orúkọ, because a fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé truly I am a man of God, truly òjíṣẹ́ Ọlọ́run ni mí. Ṣó dìgbà tẹ́ ẹ bá ba ilẹ̀ tí ẹ bá kọ̀ǹdẹ̀mù gbogbo nǹkan tá a ní ní ilẹ̀ Yorùbá tẹ́ wá tó wá di pé condemnation yẹn tẹ́ tún wá ń condemn yẹn tún wá ń pa irọ́ mọ́ àwọn òrìṣà. Ẹ jọ àwọn oníṣẹ̀ṣe ti wá jáde nísìnyí, wọ́n ti wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tí Dr. Yinka Ayefele interview. Ẹ wo máa ń ta ni Ọlọ́run, ẹ wo máa yẹn bọ́bọ́ yẹn káì fún ṣẹ̀ṣe o. Oníṣẹ̀ṣe tó bá ń bínú ta lọ lọ́run, oníṣẹ̀ṣe yẹn ń wá bínú Ọlọ́run ni. Man bọ̀bọ̀ Adégbọlá àṣìṣì yẹn, bọ̀bọ̀ yẹn try lára àwọn akọni tí àwọn Odùduwà tí wọ́n ní ní ilẹ̀ Yorùbá nìyẹn. The guy is really trying. Ó ṣe ìwọ́de pẹ̀lú àwọn ará ẹ̀ lọ sí iléeṣẹ́ rédíò Dr. Yinka Ayefele láti lọ fi ẹ̀hónú hàn. Àmọ́ kí Ọlọ́run ọba Elédùmarè kí ó gbà wá, kí ó ṣàánú wa. Ẹ̀yin èèyàn, kí ni ojú ìwòye ti yín? Bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé nínú ìwọ́de tí àwọn Tani Olohun ṣe, àwọn kan náà jáde láti wá bẹnu àtẹ́ lu ìwọ́de yẹn. Ṣé ẹ rí nǹkan tá à ń sọ nìyẹn pé nǹkan tó kọ wájú séèyàn kan, ẹ̀yìn ló ṣe kí ni? Ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Kò yé yín ṣá? Ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ibi tẹ́ ẹ ti máa mọ̀ rèé o. Ẹ wo Chief Dr. Sunday Igboho, Chief Dr. Sunday Igboho, Igboho Òòṣà, ẹkùn ọkọ Fúlàní, owó baba dami. Ẹ wo ìgbà tí Dr. Sunday Igboho ń pariwo Yorùbá nation, Yorùbá nation. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká bọ́ ní oko ẹrú, ẹ jẹ́ ká gba òmìnira kúrò lábẹ́ ìṣàkóso Nàìjíríà. Ṣé ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho, ẹ wo bí ọmọ Yorùbá ẹ wo bó ṣe pín sí yẹlẹyẹlẹ. Ó ń bẹ nínú ọmọ Yorùbá tó jáde tó wá bẹnu àtẹ́ lu Chief Dr. Sunday Igboho. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Nǹkan tí ẹ wá wò gbà tí Dr. Sunday Igboho tí wọ́n ti wá ń jà fún òmìnira, tí wọ́n ti ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá, ó di ọba ilẹ̀ Yorùbá mélòó lẹ rí tó jáde publicly tó pe gọ́vnà ilẹ̀ Yorùbá? Ẹ̀yin governors, ẹ̀yin kíní kan lórí ọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho, ọ̀rọ̀ tí Dr. Sunday Igboho ń sọ yìí, kí lẹ rí sí? Kí lọ́nà àbáyọ? Kí ni káwọn ọmọ Yorùbá ṣe? Bá a ṣe ń pín yẹlẹyẹlẹ yìí ò dáa. Kò yẹ ká máa fi ilẹ̀ Yorùbá ṣòṣèlú. Politics ọ̀tọ̀, ilẹ̀ Yorùbá ọ̀tọ̀. We have to protect culture pé Ọlọ́run fún wa ní ethnic yẹn Yorùbá.
a ní láti protect ẹ̀ especially káyé máa da àṣà mọ́ ẹ̀sìn. Ọ̀tọ̀ ni àṣà, ọ̀tọ̀ ni ẹ̀sìn, ọ̀tọ̀ ni òrìṣà. Nǹkan tí kò kì í ṣe t'òrìṣà káyé máa fi kún òrìṣà. Káyé máa ṣe kí ni? Káyé máa fi kún òrìṣà. Mo kí gbogbo ojú tó ń wò mí, mo kí n pojú tẹ fún mi, ò ní fọ́ bẹ́ẹ̀ náà ní etí tẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Èmi ni tí ń tòótọ́ Bayo Black lórúkọ tèmi. Ẹ wò ó, ẹ jẹ́ kí n sáré di ọ̀dọ̀ bá mi Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àti àdúrà. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí wọ́n ní fún wa lónìí. Ká wá padà sórí ètò ní sàn-án-sàn. Ẹ̀yin ará ilé mò ń bọ̀, ẹ jẹ́ ń dátọ́ mì. Bá mi Prophet Ṣólóyè Táíwò, ẹ bá ń gbóhùn sókè. Bá mi, ó yá. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní tọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yìí òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni. Bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wọ́ ọdún ogun wa, kí làṣírí ogun yẹn gẹ́gẹ́. Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mú ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ. Òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Tọ́ ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀ padà. Mo kí yín o. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ní etí tẹ fi ń gbọ́ mi ní orúkọ Jésù. Etí náà ò ní di. Back to our ọ̀rọ̀ tá à ń bá bọ̀. Torí pé ẹni tó bá lọ òun ni ó bá kú. Àwa ò dẹ̀ ní bá kú o láṣẹ Elédùmarè. Ẹ wò ilẹ̀ Yorùbá á júbà á júṣẹ bó ṣe máa ṣe jẹ́ nìyẹn. So iṣẹ́ rí ọ́díò tẹ́ fẹ́ gbọ́ yìí ó jẹ́ ọ́díò àràbà ìròyìn fún gbogbo orílẹ̀-ègbòrè. Pìrìsẹ́ńtà ni máa yẹn wà ní Ogun State. Àmọ́ yẹn náà dẹ̀ jẹ́ ẹni tí ó nímọ̀ nípa ewé àtegbò, kí n sọ wípé nípa ìṣẹ̀ṣe. Àwọn tó bá wà ní Abẹ́òkúta sáìdì Òkèlèwó, Òkèmọ̀sàn, Ọbántòkò, Adígbẹ̀, Panṣẹ́kẹ́, àwọn area yẹn dáadáa tó bá ń gbọ́ rédíò ó máa mọ Alhaji Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà, torí wọ́n máa ń ṣe program kan lórí rédíò. Wọ́n máa ń pe program yẹn ní Tẹlẹ́dàá láṣẹ. Nínú program yẹn náà ni máa yìí náà ti máa ti ń sọ àwọn sáyẹ̀nsì Yorùbá. Kí ni mo sọ pé wọ́n máa ń sọ? Wọ́n máa ń sọ sáyẹ̀nsì Yorùbá ní ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni Ògùn, ọ̀tọ̀ tún ni sáyẹ̀nsì Yorùbá o. Àwọn nǹkan tí ó kì í ṣe Ògùn tó jẹ́ pé o kàn máa mú nǹkan kan wá fi kún nǹkan kan tó lè máa ṣiṣẹ́ fún nǹkan kan yàtọ̀ sọ́nà Ògùn. Bí báwo ni wọ́n ṣe lè ṣe fi páálí ṣúgà St. Louis tó ṣe máa ṣe fi dín ẹyin. Máa yẹn máa ń sọ ní orí show wọn. Gbogbo ẹni tẹ́ bá ń gbọ́ show ọmọ ọ̀dọ̀ àgbà káàkiri àgbáláyé ẹ máa mọ ẹni tí mò ń sọ yẹn. Máa yẹn popular gan. In fact, he has been to so many countries. Ó ní exposure. Ó wá dá Dr. Yinka Ayefele wá fún wọn. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n fi fèsì sí ẹni tí Dr. Yinka Ayefele interview, tí Dr. Yinka Ayefele pe ẹni yẹn ní assassin, tí wọ́n allege pé former assassin ni ẹni yẹn, wípé ẹni yẹn ò wà búrúrìṣà, ẹni yẹn kọ́ wà sọ nǹkan tí bó ṣe lo ìgbésí ayé ẹ̀ nígbà tó ń ṣiṣẹ́ assassin, ó wá lọ gba agbára níbì kan. Ẹ jọ ṣé wọ́n lè sọ ọ̀rọ̀ yẹn, ṣé wọ́n lè fọ̀rọ̀ yẹn lọ fọ̀rọ̀ yẹn bọ̀ kọ́rọ̀ yẹn kó má ta bá ìṣẹ̀ṣe? Ṣé wọ́n lè fa ọ̀rọ̀ yẹn lọ fa ọ̀rọ̀ yẹn bọ̀ kí ọ̀rọ̀ yẹn má ta bá ìṣẹ̀ṣe? Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ má bá mi share show yìí, ẹ má bá mi love and like, ẹ má bá mi love and like, ẹ bá mi share, ẹ bá mi share. Ẹ yẹ ká mọ èròǹgbà tiyín náà. So mo wá fẹ́ play audio Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹgbọ́n kan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Dr. Yinka Ayefele àtẹni tí wọ́n interview. Ẹ mọ̀ páwo ní dẹ́bi àwò kì í dáre.
àwọn tí a dẹ̀ ń lo ọ́dí wọn náà a kí yín o kírẹ́dìtì ọ́díò yìí kó máa jẹ́ ti Katsina àti Sugar so ẹ jẹ́ ká gbọ́. wípé nípa 78 èèyàn adigunjalè tó pa èèyàn ní ọkọ̀ tuntun lásán adájọ́ ń dá ẹ̀wọ̀n ikú kan. ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí jù bẹ́ẹ̀ lọ ni o. ṣé ń gbọ́ ẹjọ́ ẹ bá mi ṣí ẹ o ẹ má bá mi ṣí ẹ jọ. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀ẹ́. it is not enough láti kàn sọ pé ó ṣe ẹ̀wọ̀n lábẹ́òkúta ó ṣe ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá wo ló try ẹ̀. no Dr. Yinka Ayefele is not a broadcaster. tí wọ́n bá dé jẹ́ broadcaster he is not an investigative journalist. so ẹ̀yin oníṣẹ̀ṣe tọ̀ mo rò pé ọ̀rọ̀ tí Alhaji Marufudeen Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tí ń gbénu rédíò òun yànmùyànmù tí màá máa ṣe ń kira ènìyàn tó máa very big broadcaster náà lẹni tí wọ́n sọ̀rọ̀ yìí ní ọ̀nà pé ká ṣiṣẹ́ ìwádìí ká sọ ìrírí ayé. tẹ́ bá mọ iye pásítọ̀ fake táwọn ilé tí wọ́n ti tú àṣírí iye babaláwo fake tí wọ́n ti tú àṣírí wọn lórí rédíò investigative journalism làwọn. ẹgbọ́n ohun tí wọ́n sọ ní pé tí Dr. Yinka Ayefele tó bá jẹ́ broadcaster ó ní wọn kì í ṣe investigative journalism. ẹ jẹ́ ká gbọ́rọ̀ yẹn síwájú. ní àwọn investigation kọ̀ọ̀kan tó yẹ kí àwọn náà ṣe gẹ́gẹ́ bí oníròyìn. orúkọ tèmi ni Alhaji Maruf Alabi Adégbóyèga tí gbogbo ọmọ sí ọmọ ọ̀dọ̀ àgbà arababa àròyìn fún gbogbo orílẹ̀ èdè bàbá fẹ́rẹ́ gbogbo ìlú Ẹ̀gbá oníròyìn ni mí akọ̀ròyìn àti akàròyìn sí mi pẹ̀lú lórí awuyewuye tí ó ń jà ròyìn nílẹ̀ lórí social media tó ń lọ lọ́tún tí ó ń lọ lọ́sì nípa àlejò kan eléyìí tí Dr. Yinka Ayefele wọ́n gbé wá sí orí ètò kan tí wọ́n pè ní Ọpẹ́yẹmí lórí rédíò. ẹ ti jọ dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ nígbà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ̀dọ́ gbọ́dọ̀ rí. ọkàn lójú rẹ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ ẹran àbí èèyàn. ìrírí ayé tí ọ̀gbẹ́ni sọ pé òun wá ṣàlàyé yìí irọ́ ńlá ayé ni èmi máa pè kì í ṣe ìrírí ayé. àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí a mọ̀ sí broadcasting àti àwọn oníròyìn ó ní àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣàkíyèsí nínú àgbékalẹ̀ ìròyìn ká tó lè mọ̀ wípé ìròyìn yìí ó ṣe é gbàgbọ́ ká tó lè mọ̀ wípé ìròyìn yìí òdodo ni. kí ni àwọn kan àwọn ni the 2 W's and age when where who and how. ṣé ń gbọ́ bàbá. kò sí nínú àgbékalẹ̀ àlàyé tí onírọ̀ ayé yìí tí ó wá ṣe àlàyé lórí ètò Dr. Yinka Ayefele. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó ṣàlàsán òrìṣà lásán gbà going to 78. èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtà sí tàwọn ọmọ mi lè sọ tán. so Dr. Yinka Ayefele is a good musician, very good musician, a notable musician, but he is not a broadcaster. tí wọ́n bá dé jẹ́ broadcaster, he is not an investigative journalist. For him to have brought the man on his program, ó ní àwọn investigation kọ̀ọ̀kan tó yẹ kí àwọn náà ṣe gẹ́gẹ́ bí oníròyìn. ìṣẹ̀lẹ̀ ń pààyàn tẹ́ fi ń rúbọ fún òrìṣà yẹn. àwọn wo lẹ wá ń pa. àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló máa ń béèrè. báwo lẹ ṣe wá ń rí wọn. ó láwọn ọmọ tí wọ́n ní fún wọn tó máa gbé mọ́tò síta. so tó máa ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì. irọ́ pátápátá ni ọ̀gbẹ́ni yẹn wá pa. ọ̀gbẹ́ni yẹn ó ṣeé ṣe kó máa wá ọ̀nà àti jẹ tàbí ọ̀nà àti mu. tí ò bá sì wá jẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé yìí ó gbọ́dọ̀ farahàn nínú ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ. tí ẹ bá fẹ́ ká gba nǹkan tí arákùnrin yìí sọ kọ́ àkọ́kọ́ ni wípé ọdún wo ni wọ́n kọ́kọ́ iléeṣẹ́ ọlọ́pàá wo ló ẹ̀sùn wo ni wọ́n fi kàn. ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n níléṣà. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní kirikiri. it is not enough láti kàn sọ pé ó ṣe ẹ̀wọ̀n lábẹ́òkúta ó ṣe ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ ó ṣe ẹ̀wọ̀n ní báyìí. iléeṣẹ́ ọlọ́pàá wo ló try ẹ̀ because it's a criminal case. anybody ló sọ pé òun ṣẹ̀wọ̀n níbì kan. ṣé tá a bá fojú yín hàn lórí Facebook ńkọ́ àbẹ́ẹ̀fẹ́. mo lè sọ pé àsìkò ẹ̀ sì ń bọ̀. ọ̀rọ̀ olùkọ́ ní kí Dr. Yinka Ayefele gbé ojú ẹnìyẹn jáde torí ayé ti dáyé social media ni tó bá yẹ pé lórí rédíò ni a ò lè rí ọ̀gbẹ́ni yẹn
ṣùgbọ́n torí ayé ti di ayé social media nígbà tí olóògbé Kọ́lá Aláwìṣí máa ń sọ̀rọ̀ eré ayé a máa ń gbọ́ náà ni ṣùgbọ́n àwọn credibilities àwọn nǹkan tí ò ní ta wuyewuye tó rọ̀ mọ́ ló jẹ́ ká gbàgbọ́ ṣùgbọ́n irọ́ ńlá ayé eléyìí wá sọ kì í ṣe eré ayé. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ló dùn jù lára èèyàn tẹ́ ẹ jẹ́ ńkọ́. iṣẹ́ agbára náà ni àwọn nǹkan tó wà lára mi mò ń lò fún. èwo lẹ ló dùn jù. ahọ́n àkọ́kọ́ ni ahọ́n, ẹlẹ́ẹ̀kejì wọn ni àtẹ́lẹwọ́, ẹlẹ́ẹ̀kẹta ni àtẹ́lẹsẹ̀. ó sì ń sọ mi ò rò yí pé adájọ́ kan lè fi ọ̀daràn kan lẹ̀ tí ó tó contest self confession wípé ìwọ̀n pa 78 èèyàn ìyẹn túmọ̀ sí wípé tí wọ́n bá tẹ̀ gbé lọ sí ẹjọ́ ó lè má jẹ́ ẹ̀sùn ìpànìyàn ẹ bá a ṣí ẹ kó wá máa bu ataro tó ní ìlú kó máa fi tún ọ̀rọ̀ ara ẹ̀ ṣe. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó ṣàlàsán òrìṣà lásán gbà going to 78. ẹni tó pa èèyàn ẹyọ kan ṣoṣo lásán adigunjalè tó pa èèyàn ẹyọ kan ṣoṣo lásán adájọ́ dá ẹ̀wọ̀n ikú fún tàbí kọ́nìkọ́nì hàngẹ̀ tàbí láti basement. náà báwo ilé ẹjọ́ wo ni wọ́n ti dá ẹjọ́ ẹ̀ tó dẹ̀ confess self confession wípé òun pa èèyàn 78 ẹ̀rí pé irọ́ ló wà bẹ́ẹ̀ tí ò bá fẹ́ kárí ojú òun tàbí nǹkan kan náà àwọn ọgbà ẹ̀wọ̀n tó lóun ti ṣe ẹ̀wọ̀n you want to go and cross check you want to go and verify someone cannot just come on radio someone cannot just come on air and start. With Global, you order anything you want and when ẹ̀yin oníṣẹ̀ṣe mo kí yín kú oríire o ẹ ti rí sọ́pọ̀tà àbáyé rí páwọn èèyàn ti dìde lórí ọ̀rọ̀ yẹn pé ibi tó tiẹ̀ ti wà concerned mi kò kí n ṣe pé bóyá èmi jẹ́ oníṣẹ̀ṣe o but báwo ni torí pé o sọ ẹ máa sọ pé òun ti wà ní Bible College báyìí so àbálò àbábọ̀ kínní yẹn ó fẹ́ organize crusade kan fẹ́ organize ìsọjí kan á wá ní bóun ṣe bá Jésù pàdé àbí kí ni máa yẹn fẹ́ tẹ̀ láti ṣe fún wa á wá ní bóun ṣe bá Jésù pàdé òkè ó fẹ́ ṣàlàyé bó o ṣe bá Jésù pàdé àbí bó o ṣe bá ànàbí pàdé sọ́lá ilé ìwà sálàm ṣé ó wá yẹ kó o wá pa irọ́ mọ́ ẹ̀sìn ẹlẹ́sìn ṣó yẹ kó o fi wickedness greediness tiẹ̀ bó o ṣe wá ilé ayé níwàkúwà ṣẹ́sìn yẹn ló ní ṣẹ́sìn yẹn ṣé òrìṣà yẹn ni ó sọ pé kó máa lọ pààyàn kiri ṣé òrìṣà yẹn ni ó sọ wípé kó o máa lọ ṣe ayákìlà ṣé òrìṣà yẹn ló sọ pé kó máa lọ ṣe pààyàn-pààyàn. So this is the reason why nǹkan tẹ́lẹ̀jì Mọ̀rúfú Adégbóyèga sọ yẹn tá a bá ní pé ká wo ọ̀rọ̀ yẹn ó ní ó yẹ kí àwọn ṣe verify lórí pé station wo ni wọ́n ti mú un station wo ni wọ́n prosecute ẹ̀ adájọ́ wo ló fún judgement ẹ̀dà ẹ̀wọ̀n wo ló ti ṣe òun ṣẹ̀wọ̀n làbẹ́kúta òun ṣẹ̀wọ̀n ní kíríkì òun ṣẹ̀wọ̀n nígbà kan rẹ́kọ̀dù ẹ̀dà kí wọ́n lọ kọ ṣẹ́ẹ̀kì pé adájọ́ wo ló máa gbọ́ self confession ìwé eléyìí wípé òun pa odindi èèyàn abẹ̀mí yànyàn wípé ó pa èèyàn ó jẹ àwọn ẹ̀ ó wá ní àwọn ń dùn ó jẹ àtẹ́lẹsẹ̀ ó jẹ gbákunjàwó kan irú adájọ́ wo ló máa wá dá pé kẹ́ni ẹ lọ lu ẹ̀wọ̀n ọdún díẹ̀ kó padà bọ̀rọ̀ tó máa padà ráyè kó máa san kọ́tọ̀kọ̀tàn lórí rédíò lórí ẹ̀rọ ayélujára àfi kọ́ ló ń gbà wá ẹ̀yin ọmọ Yorùbá dìde o eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn o ó ṣẹlẹ̀ sóríṣà lénìí ó tún lè dọ̀la nísìnyìí àwọn oníṣẹ̀ṣe náà lè gbá àwé march wọ́n lè gbá àwé march téèyàn kó máa ní pé pásítọ̀ lòun òun ti fi agbára èèyàn ní òun fi ń pérò bọ̀ nísìnyìí òrìṣà ti fọwọ́ tó òun lọ́kàn òun ti gbàṣẹ ṣe gbọ́ nísìnyìí àṣírí bí àwọn ṣe ń ṣe kinní kan rèé ṣé wá rí kinní yẹn á máa wá tan fabrication káàkiri nǹkan tí ò yẹ kó máa tàn á máa tàn káàkiri ìdí rèé ẹ̀yin ìjọba wa ẹ bá wa ṣòfin ẹ ṣòfin ìwọ tó bá jẹ́ mùsùlùmí fèsì Islam ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹlẹ́sìn ìwọ tó bá jẹ́ Christian fèsì Christianity ẹ ìwọ tó bá jẹ́ oníṣẹ̀ṣe fèsì ìṣẹ̀ṣe ẹ tẹ̀síwájú. ọlọ́run sì ti fojú fò dá nígbà tí ẹ ti wá ẹ ti ń kọ́ṣẹ́ wòlíì báyìí. alàgbà Williams tó jẹ́ pé àwọn náà ti sọ pé kí ìgbà kan àwọn ti pa ọ̀pọ̀ àìmọye èèyàn lónìí wọ́n ti di òjíṣẹ́ Ọlọ́run gbogbo wa la mọ ibi tí wọ́n ti sá gbogbo wa la mọ ibi tí wọ́n ti ṣe ẹ̀wọ̀n èyí náà ló fà á lójú ti jẹ́ pé nígbà tí wọ́n jáde kò sẹ́ni tó dà wọ́n láàmú mọ́ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìfèrè eléyìí onírọ̀ ayé ni ó ń wá nǹkan tó máa jẹ ẹ̀rí pé lẹ́yìn rẹ̀yìn
ó máa lóhun lòun wà píà lórí program yẹn wọ́n máa dáwó fún òun náà ti di oníṣọ́ọ̀ṣì irọ́ ní ọ̀gbẹ́ni yẹn pa ó challenge ẹ̀ kó jáde padà kó sọ ọgbà ẹ̀wọ̀n tó ti sàn afẹ́lẹ́ investigate kí ni orúkọ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n mú lọ ta ní ip rẹ̀. oṣooṣù lẹ́ ń pààyàn bẹ́ẹ̀ tẹ́ fi ń rúbọ fún òrìṣà yìí. nílẹ̀ yorùbá èmi ò mọ òrìṣà tí wọ́n ń fi ènìyàn bọ ògún lákàyé wọ́n ń fi ajá bọ ògún lákàyé ifá ó ń gba adìyẹ gbà mí ó ń gba ẹlẹ́dẹ̀ ṣọ̀gbọ́n ó ń gba adìyẹ èmi ò mọ òrìṣà. dókítà Ayefele wọn sọ pé arákùnrin yìí ń fi òrìṣà yẹn hàn àwọn mo lè kó aṣọ sílẹ̀ mo lè rún òrìṣà bó bá ṣe wù mí mo lè kọ́ igi kan kí n fi aṣọ oríṣiríṣi sí kí n gbé bèbí ojú bèbí sí kí n ta epo sí kí n pè ní òrìṣà kí ni orúkọ òrìṣà náà níbo ló ti gba òrìṣà yẹn níbo ni òrìṣà yẹn wà ọmọ ìlú wo ni ẹni yẹn kí ni orúkọ agboolé wọn ní ìlú ẹ̀ orúkọ wo ló ń jẹ́ àwọn nǹkan tá a gbọ́dọ̀ béèrè rèé ṣùgbọ́n tí ẹnìkan bá ń ṣọ́pá wípé ta ló kù lé àwọn tó kù lé wọn á jáde o ó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ àwọn ọlọ́pàá wa àwọn DSS kí wọ́n gbé ìgbésẹ̀ láti rí i pé wọ́n wá di eléyìí dé ọ̀rẹ́ kìnìún torí wípé tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pẹ́ lómi àtúnjáde lọ́la á lóun ti pa èèyàn 20 ẹ̀mí èèyàn là ń sọ kì í ṣe kó sọ pé òun pa adìyẹ kì í ṣe kó sọ pé òun pa àgbo bẹ́ẹ̀ ni ìyá kan bàbá kan ọkọ àwọn kan làwọn tó pa ìyàwó àwọn kan ní àwọn tí ó kọ kàn. òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ. because anything that must go on radio it has to be substantiated ó agbọ́dọ̀ lè substantiate with facts eléyìí ò ní fact kankan nínú when where who and how the 3 W's and H is missing they are missing nínú nǹkan tí arákùnrin sọ. ẹ mọ iye èèyàn tẹ́ ẹ ti pa. 78 èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtà sí tàwọn ọmọ mi lè sọ tán. ìṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ. a gbọ́dọ̀ jọ bojú wo eléyìí ṣé ẹ̀yìn tó ń parọ́ pé ó lè pààyàn lóòótọ́ kó wọ́n máa fi ilé ẹjọ́ bojú ilé ẹjọ́ wo tó bá jẹ́ judiciary ti ìpínlẹ̀ Ògùn court wo ṣé court 1 ló sẹ́ńtẹ̀sì ẹni ṣé court 2 ló sẹ́ńtẹ̀sì ẹni ṣé court 3 ló sẹ́ńtẹ̀sì ẹni tó bá jẹ́ judiciary Ìbàdàn court wo yíyàwó àti wípé ọdún mélòó ni wọ́n ń dá fún ẹ̀ṣẹ̀ kankan. ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn bẹ́ẹ̀ni ẹ ṣẹ̀wọ̀n níléṣà bẹ́ẹ̀ni ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀ bẹ́ẹ̀ni ẹ ṣẹ̀wọ̀n ní kirikiri ní Èkó. ẹ ló ti ṣẹ̀wọ̀n ní Èkó. ṣóyè yín ẹ tún wo ibi tí Alhaji Moruf Adégbóyè gọmọdàgbà ẹ wo ibi tí wọ́n gbà yọ sẹ́ni yẹn ọ ní ọdún mélòó lẹ́ni yẹn ń lò lẹ́wọ̀n tó fi wá sáré ṣerú assassin àti pé nígbà òkè ó ń ṣe assassin ó ń assassinate àwọn èèyàn kiri àwọn wo ni wọ́n ń gbéṣẹ́ fún ìjọba ní láti fitch gbogbo wọn out ṣé gbà tó lọ ṣẹ̀wọ̀n àwọn tó máa ń sọ pé kó lọ pààyàn yẹn ṣé wọ́n rí àwọn ẹni tí wọ́n rán lọ ṣé wọ́n rí gbogbo wọn pa ṣé wọ́n rí wọn mú we need to know all this. àwọn wòlíì tí Ọlọ́run pè tí Ọlọ́run fiṣẹ́ rán wọ́n wà tọ́pọ̀ yanturu ọ̀kan nínú àwọn wòlíì ni prophet Ṣólọyè Táíwò bàbá orí òkè àṣẹ àti agbára ẹ lè gbọ́rú kótókótó báyìí lẹ́nu prophet Ṣólọyè Táíwò ládùúgbò gbogbo iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ lórí òkè agbára àṣẹ àti agbára ìtúsílẹ̀ ládùúgbò gbogbo iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ ń bẹ ǹjẹ́ gbọ́ rí kí prophet Ṣólọyè Táíwò kí ó wá sórí ẹ̀rọ ayélujára kó máa wá sọ kọ́tọ̀kọ̀tàn kó máa ní pé kinní kan àwọn ṣe gbá káwọn tó pàdé Jésù no àwọn ò fi ìgbà kankan bọ̀rìṣà ọmọlẹ́yìn Jésù tòótọ́ délẹ̀ ni àwọn yẹn. At the end of the day ẹ̀wùn kan tí màá yẹn sọ máa yẹn lóun ti wà ní Bible school báyìí òun ti ṣe kinní kan òun ti di igbá òun ti dáwó àwọn èèyàn ti wá jáde o Dr. Yinka Ayefele wọ́n lẹ́ni tẹ́ interview ẹ̀ wọ́n ní irọ́ ló ń pa o wọ́n ní nǹkan tí ẹni ẹ máa jẹ wọ́n lòun ló ń wá. ẹ̀yin èèyàn ẹ bá mi ṣí ẹ ṣó yìí kó dọ́dọ̀ Dr. Yinka Ayefele tẹ́ ẹ bá gbàgbé lára àwọn tí wọ́n jáde Saheed Ire wà ní ara àwọn tí wọ́n jáde o devoted oníṣẹ̀ṣe tó mọ̀ ti fún tẹ̀dọ̀ ìṣẹ̀ṣe ní Saheed Ire o tí òrìṣà tó ń gbẹ̀mí èèyàn tó ń gbẹ̀jẹ̀ èèyàn lóṣooṣù bá wà Saheed Ire ò ní jáde láti wá defend ìṣẹ̀ṣe o kódà àwọn tí ó kì í ṣe oníṣẹ̀ṣe gan ti ń jáde sọ̀rọ̀ nísìnyí o wípé kí ló dé dèrú òrìṣà wo nìyẹn torí pé fẹ́ polówó Jésù ti yín
torí pé fẹ́ polówó ànábì tiyín tí ẹ wá sọ pé kẹ́ wá máa bọ òrìṣà olórìṣà jẹ ni. ẹ̀sìn yìí náà lẹ fi balẹ̀ Yorùbá jẹ́ dé ibi tó dé yìí. ìgbà tí Chief Dr. Sunday Igboho ń pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá, ẹ jẹ́ ká jà fómìnira, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká kúrò lábẹ́ ní oko ẹrú Fúlàní. ẹ wo bóúnjẹ ṣe wọ́n káàkiri káàkiri ilẹ̀ Yorùbá lọ́jọ́ tòní. kí ló fà á? gbogbo ìgbèríko Fúlàní ti dominate ẹ̀. ó ti lé àwọn àgbẹ̀ dànù. ok, ta ló máa bẹ lọ́hùn kóun máa ṣiṣẹ́ kóun má rèrè? ta ló lè bẹ lọ́hùn pé kóun máa ṣiṣẹ́ o kóun má rèrè? kéèyàn dá oko. ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ nísẹ̀yìn, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nísẹ̀yìn. àwọn àgbẹ̀ àgbáríjọpọ̀ àwọn àgbẹ̀ lọ́dìdí sọ pé àwọn ò fẹ́ Fúlàní sẹ́ẹ̀. kéèyàn kan dá oko 4 acres kó fi gbin àgbàdo, kó fi gbin pákí, kí Fúlàní dẹ̀ jẹ́ kí màálù kó dẹ̀ lọ jẹ gbogbo ẹ̀ lóru mọ́jú. ẹ̀ ń gbọ́ ròyìn náà. ó ṣẹlẹ̀ nísẹ̀yìn àbí kò ṣẹlẹ̀? ó dẹ̀ ní pọ́gàn yẹn gan déwájú iwájú ọba. àwọn èèyàn sẹ́yìn fídíò yẹn sí mi lórí ṣíríṣiríṣiríṣi. mo rò báyìí nǹkan tí Chief Dr. Sunday Igboho sọ ń gbà yẹn lélẹ́yìn náà, àbí ṣé òun kọ́ lélẹ́yìí? Dr. Yinka Ayefele, ẹ jọ̀ọ́ ẹ bá a ṣàtúnṣe, ẹ bá àwọn oníṣẹ̀ṣe, ẹ bá wọn fitch máa yẹn out kó wá ṣàlàyé. àwọn oníṣẹ̀ṣe ti rẹ́dí àti fi máa yẹn ṣe scapegoat. mi lè parọ́ fún yín. kó tètè lọ jẹ́wọ́ pé kò sóríṣà tó ń gba ẹ̀jẹ̀ lóṣooṣù, ẹ̀jẹ̀ èèyàn lóṣooṣù. nǹkan tóun máa jẹ òun lòun wá. ẹ sọ fún ẹni kó jẹ́wọ́, kó tètè jẹ́wọ́. ẹnu tí ìgbín wọn tó fi bú òòṣà kó padà lọ fi gbolẹ̀ níwájú òòṣà, kó má rí ìbínú àwọn alálẹ̀. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n dọ́dọ̀ bá mi Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àti agbára tó wà ní Olódó. àwọn wòlíì eléyìí ò kì í ṣe wòlíì onísọkúsọ, wọn kì í ṣe onísọkúsọ. ẹ jẹ́ n dọ́dọ̀ bá mi Prophet Ṣólóyè Táíwò. tẹ́ ẹ bá lè rí àmì ṣe, tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo tó lóhùn ní tọ́ tó lóhùn ní gbà lórí ayé yìí, iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wọ́ ọ̀nà àbáyọ mo ń ṣe program yẹn tí mo wà láì máa gbá ojú ẹ o. arán mi sí ọlọ́ọ̀nì mọ́mì. olúwa ló fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yìí. olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yìí òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni. ó yóò kún kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wọ́ ọjọ́ olúwa. kí làṣírí ogun yẹn gẹ́gẹ́? ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mú ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àjọ àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7024745427 +234 7025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.